má bá ọlọ́pàá jà ní pópó má dì wọ́n lọ́wọ́ iṣẹ́ wọn àmọ́ èyíkéyìí ọlọ́pàá tó bá kófìrí tó ń hu ìwà tí ò bójúmu nọ́mbà ìjímèrè ìṣọ́gígùn ní kó o pé kó o wá fọwọ́lẹ́rán máa wòye ní tiẹ̀ má sì fa wàhálà pẹ̀lú àwọn ọlọ́pàá o kí adéjàre rẹ̀ má bàa di adéjẹ̀bi wàá gbọ́ o kìkì ìṣẹ̀lẹ̀ tó bá jẹ́ òótọ́ tẹ́ lè fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ní kẹ́ ẹ pèlè lórí o kó lè rọrùn fún iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe àtúnṣe tó yẹ lẹ́ẹ̀kan sí i. àwọn nọ́mbà ìjímèrè ìṣọ́gígùn tẹ́ lè pè sí ni 09164859299 tàbí 09151027369. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àfi káràlú ó sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè ṣe àṣeyege. ìkéde yìí ló wá láti olú-iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lélẹ́wẹ̀rán. fún àwọn ilé ìtẹ̀kí súnmọ́ Sàmájà wọ́n tẹ̀ tí ní àwọn ilé ìtẹ̀kí súnmọ́ Sàmájà tó bá ti ní mírọ̀ ẹ̀ àwọn ọmọ táùtù làwọn ilé ìtara ó gba one way tí ò sí yúnífọ́ọ̀mù Sàmájà lọ́rùn tí wọ́n kọ́ Abẹ́òkúta South lógo rẹ̀ sí lẹ́yìn wọ́n ti ní báyìí tó sì ní nọ́mbà àti síkà dìímú síbẹ̀ má fún ní anything èyí tó wá kù ní ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ọ̀rọ̀ owó bóyá rìsíìtì àbí ìyẹn ni mi ò tí ì wà clear pẹ̀lú bàbá Sàmájà rìsíìtì tí wọ́n máa ń parọ́ pé ó ti tán ṣé rìsíìtì ti wà ní yanturu tẹ́ ẹ bá láǹfààní àti pèsè orí ètò bàbá Sàmájà jẹ́ ká mọ̀ ọmọ yín tí ò bá ti fẹ́ fún wọn rìsíìtì nǹkan pé ó yá 4,000 ní owó ìtanràn àbí lórí ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n bá ti fún wọn ní rìsíìtì ṣé ká gba pé fake náà ni ẹ pè sórí ètò ká tó parí ẹ̀ bàbá Sàmájà ká lè mọ̀ torí ti rìsíìtì yẹn àti rèébí sọ ká ní àrìsíìtì ti tán ni wọ́n máa fi ń bojú ṣé èyí tó bá sọ pé kò sí rìsíìtì kí wọ́n má jà kó fún lówó kọ́sọ́ di tọlọ́pàá ká tún gbọ́ ìyẹn náà tó akíwáyé pé a kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti wá gbọ́lẹ̀ ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM nílùú Abẹ́òkúta Sàmájà náà ni wọ́n wọlé ẹ jẹ́ ká ya kúkú mú yẹn kú lẹ́ẹ̀kan ká tó gbóhùn àlùkò. hello ẹ káàárọ̀ ọ̀rọ̀ rìsíìtì báwo ni ẹ ṣàlàyé díẹ̀ ṣẹ́jú méjì. lórí ewo ni rìsíìtì tàbí. ṣé rìsíìtì dẹ̀ ti wà àbí báwo àwọn ọmọ yín máa ń parọ́ pé kò sí rìsíìtì. rìsíìtì wà lẹ́rẹ̀pẹ̀tẹ̀ náà rìsíìtì wà lọ́fíìsì wa àwọn tó bá dẹ̀ ti wọṣọ yẹn wọ́n ní rìsíìtì lọ́wọ́ tó máa já fún wọn pé ó yá rìsíìtì ẹni evidence wọ́n gba machine lọ́wọ́ ẹ̀. ṣé pé anytime ó lè lọ ọ̀sẹ̀ kan lè lọ oṣù méjì ó wá lọ́dún kan tí rìsíìtì ẹ bá ti wà lọ́wọ́ ẹ̀ evidence pé machine ẹ wà lọ́wọ́ wa nìyẹn. wọ́n tó bá mú fún rìsíìtì yẹn tó bá wá bá mi kó mú ẹ̀mí ní dátì o. ṣé ẹni tí. ọwọ́ nìyẹn tó ń fi jẹun tó ń pẹ́pẹ́ ẹlòmíì tíkẹ́ẹ̀tì ló já ẹlòmíì kò ní jẹ́ àpọ̀ ọbọ̀ títì a máa ṣe ẹni àwọn títì. bẹ̀tẹ̀ ọmọ tèmi wọ́n ní rìsìtì yẹn lọ́wọ́ tọ́pọ̀ mú machine yìí tó wá ti gbé lọ síbi ọ́fíìsì wa ọmọ fún rìsìtì yẹn pé tí evidence. torí ẹ sì máa wá sórí ètò tẹ́ ẹ máa ra táìmù ẹ má yọ fáwọn fẹ́ tán náà ẹni tí wọn bá ti fún ní rìsíìtì tí wọ́n dẹ̀ mú ọ̀kadà ẹ̀ pé bí akínní ká gbà pọ̀ ọmọ yín kọ́ kó náà wọ̀ mọ́ wọn lọ́wọ́ kó yarí fún wọn. yes. tí ẹni tó tẹ́ ọlọ́kadà tó máa fi lè gbé machine yẹn kó bẹ yẹn lọ́wọ́ ti gbé lọ sọ́fíìsì lẹ́sìn fọlọ́kadà ẹni pé kó fún rìsíìtì evidence yẹn. tí ò bá ti fún ní rìsíìtì kó gbà pé fake ni. tí ó bá ti rìsíìtì fake ni. kó takú ti lọ́rùn. kò wá sáìkò tó jáde nìyẹn. ẹ ṣe ẹ máa wá sórí ètò ìjọ mi ní ká fẹ́ gbọ́ láti gbọ́ torí a fẹ́ gbé ẹni tí ò bá ti fún rìsíìtì tí ò bá ti fún rìsíìtì ẹ pariwo lè mọ lórí. Sàmájà ní kì í ṣe ọmọ àwọn ẹ pè àwa kábà yín ọlọ́pàá kan wá palẹ̀ mọ́ kó ń bẹ̀. mo tiẹ̀ ti bàbá Sàmájà mo ti gbé yín kó lórí ètò ẹ wà ara airtime láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n ní ẹni tí ó bá sọ pé ọmọ Sàmájà lòun tàbí ó mú ọ̀kadà tí ò ní mìíràn tí ó gba one way tàbí kankan tí ò bá ti fún ní rìsíìtì wọ́n ní ẹ̀bùsọ wọ́n ní àwọn kọ́ làwọn ràn jáde so I always ask for your receipt bá a ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n bá mú ẹ fẹ̀sùn kan wọn ò ní kẹ́ ẹ ṣe o ẹni bá ṣe àgbà fáìní tí wọn ò bá ti receipt where is my receipt even kò tó sanwó lórí pé ó ti kọ receipt fún gbà ṣùgbọ́n tó bá tẹ má ba negotiate pé bóyá 2,000 àbí kankan 4,000 tọ́nà fáìní àbí 3,000 yẹn rí pé ó ti kọ rìsíìtì kò gbà tí ò bá fún rìsíìtì takú ti síbẹ̀ ibi tó bá fẹ́ police station tó bá gbé ẹ lọ jẹ́ ká mọ̀ á pa àwọn tó jọ gà ń bẹ̀ no receipt no money bí yẹn sì jẹ́ nìyẹn. ẹ jẹ́ kí a máa fi ọwọ́ àti àpọ́nlé kí aṣojú alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn DSP Badmus Kawazim Ọ̀pẹ̀yẹmí ká máa kí wọ́n káàbọ̀ pẹ̀lú ìyọ̀ǹda alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa SP Ọmọlọ́lá Odùtọ́lá pẹ̀lú ìyọ̀ǹda gbogbo ràwọ̀ lókè bá mi ọ̀gá pátápátá gbogbo ràwọ̀ lógún ọ̀gá Abíọ́dún Mustapha Alamutu tí wọ́n yọ̀ǹda àwọn alukoro láti wá máa jẹ́ ọmọ Nàìjíríà ọmọ ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ mẹ́jọ ìyẹn ń túmọ̀ sí wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọn ò ní nǹkan kan tí wọ́n ń bò wọn ò ní nǹkan àṣírí kan tí wọ́n ń dáwọ́ bò mọ́lẹ̀ yìí pé bóyá ká bá gbọ́ ẹni tó bá ní nǹkan ètùfù ni kì í gbéná yọjú sí ẹ̀kúlé ọkàn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn balẹ̀ pé àwọn ò gbẹ̀gúnjẹ àwọn ò hùwà májà gbọ́ kọ́ńtà
torí pé bí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọn ní wá máa yọ̀ǹda àwọn ọlọ́pàá wọn àwọn ọmọ yìí pé àwọn èèyàn lè pe bó ṣẹlẹ̀ bí báyìí gbàgbà Ashanti you give kudos to Ogun State Police Command lábẹ́ ọ̀gá Abiodun Mustapha Alamutu tó ọ̀gá Badmus ẹ̀mọ̀ kó ojúmọ́ sà mo rí i pé omi dákẹ́rọ́rọ́ láàárọ̀ yìí ọ̀run dákẹ́rọ́rọ́ bí ẹni tí ò lè rọ̀jò ṣé ìṣe pé kò sómi lọ́rùn alágbálúgbú tó ẹ káwọn ará àlítà. a kí gbogbo ìkànnì tí ń gbọ́ Family FM pé a kó ojúmọ́ wọn ajé àbúgbàjẹ́ o. àmín o yálà. tó ayé kí a mọ̀ bí àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá ṣe lọ láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àsìkò yìí ṣọwọ́ dẹ nítorí mo mọ̀ pé ọwọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kì í gbófo ó mọ̀ dẹ́n gbogbo gbà ní àwọn ọ̀daràn tí ò ní jẹ́ kí ìlú yìí ó sinmi lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló mọ̀ ń tó. àṣeyọrí wo ni ó ti wáyé láàrin ọ̀sẹ̀ tó lọ sí sísá. lákọ̀ọ́kọ́ náà mo kí Commissioner of Police bàbá wa Abiodun Alamutu Mustapha pé ìlàkàkà wọn bí ìpínlẹ̀ Ògùn bí ó ṣe tùbà tí ó tùṣẹ́ kí Ọlọ́run ọba ọlọ́jọ́ ní kó bá túbọ̀ fún wa ní okun àtagbára bẹ́ẹ̀ sì ni mo sì kí DC State ID náà pẹ̀lú akitiyan wọn náà wọ́n sì kó àfọmọnìyàn sí bí wọ́n ti ń to ètò àkóso àwọn tó wà lábẹ́ wọn náà tí ò fi dàrú àti gbogbo àwọn ọ̀sọ́mọgbò wọn pátá. lẹ́yìn náà mo kí PPRO SP Odùtọ́lọ́ Ọmọlọ́lá pé wọ́n sì kú iṣẹ́ takuntakun kí n tó fi lè ṣe ìpolongo ẹ̀yin tí ẹ bá gba fọ́ọ̀mù ọlọ́pàá tí ẹ sì wà nílé tí wọ́n sì láti wọṣẹ́ ọlọ́pàá bẹ̀ tí ẹ sì wà nílé tí wọ́n ti fún yín ní déètì ẹ má sàsàn péye ẹ mọ ibi tí wọ́n ní kẹ́ ẹ wá kẹ́ ẹ ti wá ṣe àyẹ̀wò tó péye ọlọ́pàá ò ní gba ẹni tí ó padà wá ṣàkóbá bá lé ọlọ́pàá trolley screen là ń ṣe lọ́wọ́ báyìí kó tó di pa àmọ́ orú ẹni tó tọ́ láti wọ iṣẹ́ ọlọ́pàá kí ì jẹ́ ìtanijí fáwọn tí wọ́n bá sùn tí wọ́n sì jẹ́ pé wọ́n ti sílẹ̀tì wọn pé kí wọ́n screening ni mo fi na ilé sí orí afẹ́fẹ́. social announcement ni ohun tí ó ṣe gbogbo wa láǹfààní ni a ní gbowó ẹ̀ lọ́wọ́ yín. kò tiẹ̀ ṣe gbà ní Ọ̀kẹ́ division ìṣẹ̀lẹ̀ kan wáyé ń bẹ̀ tí. níbo ló ń jẹ́ bẹ́ẹ̀ sà. Òkè division lérí àwọn Àgbárá side yẹn ni. so ní ọjọ́ kìíní ọdún tá a wà nínú rẹ̀ yìí arákùnrin kan tá à ń pè ní Patrick John tó ń gbé ní area Baálẹ̀ Kòsọ́kọ́ Street Edu ní Ìdí Òkè tá a dákọ̀ ìkan náà ó ní pé ó fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé òun ń dédé aago 8 alẹ́ òun discover pé ibi tó ń páàkì bàjáàjì wọn sí ẹnìkan ti wọ bẹ̀ láago 2 òru wọ́n ti gbé lọ. olóòtú ẹ̀kọ́ ń sọ kátàkárà pé ibi tó ń gbé bàjáàjì sí lélẹ́yìí àbí òun ọ̀sáfẹsẹ̀ rìn wálé nígbà tó ń délé tó ń sí wọn ṣẹ́ táàpẹ́ àbóhùn gbàgbé mọ́sẹ́nì sí ìta lédè kan wọ́n ní ará àdúgbò àmọ́ ara wa jura wa lọ wọ́n sá lọ fi tó lé iṣẹ́ ọlọ́pàá létí pé òun fura sí ẹnìkan o tó ń sì nígbàgbọ́ pé ẹni náà ló máa gbé ọ̀kadà ọ̀hún ìgbà tó fi tán surveillance létí àwọn ará bí àwọn òun ò dúró wọn àwọn ará ro àwọn náà bẹ̀rẹ̀ sí agbègbèsẹ̀ wọ́n lọ arrest ọkùnrin kan tá à ń pè ní Tájù Dean ọmọ ọdún 17 ni arákùnrin 27 nígbà tí wọ́n mú wá sí àgọ́ ọlọ́pàá wọ́n bẹ̀rẹ̀ sí máa ń fọ̀rọ̀ wá ní ẹnu wò lédè kan padà rìkọ́fà bàjáàjì lọ́dọ̀ rẹ̀. ṣe Tájù bẹ́ẹ̀ ni àwọn Tájù sì jalè ó ṣe jẹ́. kò sẹ́ ọkọ tí ì jalè ẹ̀ ń gbọ́dọ̀ mi ìwọ tí wọ́n bá fún lóko lóòótọ́ ọkọ rẹ̀ sí bó kọ yé bá bàjẹ́ kì í sóko tí wọ́n bá bàjẹ́. yẹn ni pé adíẹ̀sìn ó ti padà dé adíẹ̀sìn. bẹ́ẹ̀ ni nínú gbogbo ọkọ tí ń bẹ láyé pátá àfọkọ tí wọ́n bá sọ lẹ́ẹ̀ni bá wà ìdọ̀tí kan pé lágbájá olúkọ yìí Jalali. ọ̀gá ẹ ti ń náwó sí orúkọ ìwọ́kọ́. ìkànnì orúkọ náà gbádìí ẹjọ́ ni táwọn àsọ pé Jalali ni kì í sóhun ìwọ lọ́wọ́ tó kọ́ títí ẹ sí ọmọ àdó àgbà ń sìn alẹ́gbọ́kẹ́gbẹ́ ìrìnkẹ́ ń gbòòrò pé òun má gbá ilẹ̀ tí káàkiri ṣé màrúfù ọmọ ọ̀dọ̀ àgbà kì í sàwọn wọn tó wọn kálukú ní ọmọ bí tó kọ ara rẹ̀ ẹnu pé nǹkan tí máa ń ṣẹlẹ̀ ní wípé irú wọn tó kọ wọn tí wọ́n ti bàjẹ́ yẹn wọ́n máa ń dojú tẹ̀bí so kọlọ ìyẹn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tẹ́ bá fẹ́ máa ṣe ìwà tí ò sí ẹ má dojú ti ẹbí yín o láàrin yẹn
ìṣẹ̀lẹ̀ kan náà tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ti ìyẹn fẹ́ di bí ó fẹ́ dàbí àwàdà kẹ́ríkẹ́rí bàbá tí sì sùwé ṣe àwàdà tó jẹ́ pé eléyìí ká fẹ́ fi pe àkíyèsí fún gbogbo àwọn tó bá jẹ́ dílà tí ń ta ọkọ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn tí òǹkálukú wọn kí wọ́n máa ṣe ní tójú tì yẹ tápàrọ̀ fi ríran tí wọ́n bá fẹ́ jẹ gbèsè tí wọ́n dẹ̀ fẹ́ kí wọ́n dá gbèsè sáwọn lọ́rùn. ní onípàánù ní ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún tá a wà nù rẹ̀ yìí jẹ́ta nù. bẹ́ẹ̀ ni ní dédé aago 6 rọ̀lẹ́ lárákùnrin kan tí a ń pè ní Ìdòwú Àjàyí tó jẹ́ owner of ID motor stand tí ó wà ní agbègbè High Court area Ọ̀tà ló fi wá tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ẹgbàá ń wo ohun ọ̀màlúrú eléyìí rí pé ní dédé aago 5 nírọ̀lẹ́ lárákùnrin kan tá à ń pè ní Yínká Adébámbọ̀ tọ́jú ọmọ 22 years ọmọ ọdún 22 méjìlélógún lọ́wọ́ sákàtà àwọn pé ó sì yí àwọn ọkọ̀ tó dáa wò pé àwọn ọlọ́dà tó bóun fẹ́ ra ọkọ̀ ọ̀nà sí Toyota Camry 2009 model value 6 million naira 500,000 wọ́n yẹ̀ wò náà pé káfó ní kí kóhùn test mọ́tò lọ ọkọ̀ wò fẹ́ ra iṣan. arákùnrin test ọkọ̀ ló bá sùn mọ́ ọkọ̀ ló bá di rárá mọ́ hàn bó bá gbọ́kọ̀ sálọ. àbẹ̀ tó yẹ kẹ́nìkan jókòó tì pẹ̀lú wọn. yìí náà la fi sọ pé kí lè jí ọgbọ́n fún wọn. 122 years old. abẹ́gbọ̀ kí lè jí ọgbọ́n fún ifo gan níbi tá a bá dé yìí kì í ṣe nìkan ni kó jókòó tì. ẹni tó àmì wà nù wọn sẹ́ pé wọ́n wà pé wọ́n fẹ́ ṣe irú iṣẹ́ yẹn sọ pé ìbọn ti wà lára rẹ̀ ẹnìkan wá jókòó tì wọ́n wá fà bọ́yọ̀ sọ pé tó bá bọ́lẹ̀ ọ̀fẹ́ mi ṣé kò ní bọ́lẹ̀ bọ̀tẹ́ bá pé méjì kó ìkọ́ wà lẹ́yìn ohun kò ní ìrò lẹ́gbẹ̀ẹ́ tó ń bá tiẹ̀ ní kó sáré náà bá ṣe lẹ́yìn ẹni tó wà lẹ́yìn gan ni sáré ga yóò gbá òun kó gbó mu tàbí kí á darí sẹ́rìn wọnú. ń bo Yínká wá gbé mọ́tò Ládébámbọ̀. lọ́ba ní ọ̀nà mú. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa lé arákùnrin tí wọ́n rí ọlọ́kadà àwọn àtàwọn road transport ọlọ́ọ̀lọ́pàá náà bá gbá tẹ̀lé ọmọ yìí. bóyá ó fẹ́ tẹ̀sẹ̀ ò dáadáa kó lè mọ bẹ́ńjì náà ṣe sáǹsì. ó fẹ́ tẹ̀sẹ̀ fẹ́ tẹ̀sí jà rẹ̀ ó fẹ́ kà pé. ó fẹ́ tẹ̀sẹ̀ tó fi sọdá sínú Èkó. ó fẹ́ ka jà pé wọ́n ní Èkó ni. tí ò sì ní nọ́mbà nínú ẹnu kó pààrọ̀ ọ̀dà ni kó sì gbé pépà fún. Ọlọ́run ọba mi o kí lè jẹ́ ẹ̀kọ́ kan tó yẹ pé ó máa jẹ́ ìwúlò fún gbọ̀n dílà. sọwọ́ sábà. àwọn padà tẹ. ọwọ́ dẹ̀ ń bẹ̀. ọwọ́ padà tẹ kò tí rọ̀rọ̀ gidi kan sọ ẹni sùúrù bí o bá fẹ́ tẹ̀sítì ọkọ̀ ọmọ yìí jẹ́ kó yá pé ọmọ tó ti mọkọ̀ wà dáadáa tó ti dángájá ni pẹ̀lú ìwé bó ṣe gbé ọkọ̀ jáde bó ṣe sún bí o bá fẹ́ tẹ̀sítì ọkọ̀ ṣé wọ́n máa ń tẹ̀sítì ọkọ̀ pé kẹ́ńtọ́ lọkọ̀ mọ́ wà ń bẹ̀ kó wá jẹ́ pé ọ̀nà ibi tí ó sì lọ́gbọ́kọ̀ gbà wọ́n wá bẹ̀rẹ̀ sí máa ń lé òdu títí tí wọ́n fi wá lọ rìpọ́ọ̀tì ní àgọ́ ọlọ́pàá àwọn road transport àtọlọ́pàá ní àpàdà tẹ̀ lé mọ́tò mú ó sì lè jẹ́ kó ṣìnà. ẹ̀yọ́ bẹ́ẹ̀ ni ó ṣìnà tẹ́ bá ti ní stanley ẹjọ́ wá ṣìnà lọ́dọ̀ yín wọ́n sápadà gbé wá sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àwọn transport union. bí o jẹ́ ròdù ajé national. wọ́n sá ti lédè kan wọ́n sá ti gbé wá láti padà gba ọkọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. yóò ti dọ́dọ̀ yín. ká máa ó sì kù díẹ̀ jẹ́ lè yanjú dìbò. ẹ̀yin Shanky Motors ṣe ń gbọ́ ẹ̀yin ò ní rírú ẹ o ọmọ ìyàwó dé. Ọlọ́run má jẹ́ wọ́n rírú ẹ̀. eléyìí kí lè náà jẹ́ àkíyèsí fáwọn òbí tí ó jẹ́ pé àwọn ọmọ yẹn gbà tí wọ́n bá wà ní olùdé kájẹ́ àmọ́rú eré tí wọ́n bá máa ṣe ẹni tí ò tí tó ìwẹ̀ odò ẹ̀kúlé wẹ̀ tí bá ń dámọ̀ràn pòun fẹ́ wẹ̀ tinú òkun yóò bomi lọ. sẹ́ẹ̀ mà pé kọ́ padà kún. ọmọkùnrin kan ní ọjọ́ 6 oṣù kìíní ọdún tá a wà nínú rẹ̀ yìí ní dédé aago 7 ni wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ní hòtẹ́ẹ̀lì kan o pé ọmọ tá à ń dákọ̀ orúkọ ẹ̀ ń jẹ́ Michael Ayọ̀délé ọmọ ọdún 18 péré ni. 18. pé ó lọ sí hòtẹ́ẹ̀lì kan sì lọ báwọn èèyàn ṣe máa ń pààrọ̀ náà fẹ́ ṣe ọ̀wẹ́wẹ̀ nínú swimming pool títí tọ́mọ yẹn fi wẹ̀ tó fi mú un kàn kò sẹ́ńtọ́mà ìgbà tí wọ́n gbé jáde ó ti di pé ọmọ yìí ó ti jẹ́ Ọlọ́run ọba nípè àwa òbí ṣe rí àmójútó láyé yìí kì í ṣe lórí iṣẹ́ ẹni nìkan o láwọn sọ pé tó o bá mójútó sẹ́ rẹ
tó o mójútó sẹ́ kọ́mpìnì rẹ tó o ṣe pé o lè padà sọ́ọ̀tì ẹ jẹ́ á mójútó nǹkan ní àkọ́kọ́ tí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mójútó láyé òun náà ni ọmọ òbí lè tara ọmọ gba orúkọ aburú òbí sì lè ti ara soríire látọ̀rọ̀ ọmọ tí àwọn ìwọlé àwọn ọmọ wa àbí jáde wọn tí ó bá ti jẹ́ òpópódò fún wa nǹkan méjì náà ni ó padà ṣẹlẹ̀ sórí àwọn òbí yẹn o kí ọlọ́run bá lójú ní kó bá ní rú àwọn òbí ọmọ kọ́ lọ́ bá ní rú wọn lójú kí lè jẹ́ ẹ̀kọ́ pé ọ̀rẹ́ ọmọ rẹ kọ́ sàré wájú ọ̀nà olé pé èmi àti lágbẹ́jẹ́ jáde débì kan ó wà á nílé tọ́ pé kó o bèèrè lọ àwọn ọmọ níbo lẹ́ ń lọ kí lẹ́ ń lọ sí pẹ́ẹ́ pé wá dágbére nulẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ yẹn táwọn òbí wọn létí ó ṣeé ṣe pé wá má lọ táìmù pé àwọn ṣẹ̀fẹ̀ máa wọnú wọ́n padà wọlé olùdé padà lélẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyẹn báyẹn ní ìsara division eléyìí ẹ̀sùn mọ́dà ni apààyàn bó ti ẹ̀ pé ọ̀nà tó gbà yá kí ọlọ́wọ́ bọ lójú òní kó lọ́wọ́ mọ́jì kí èdè òdì wá kí àwa náà sì mọ́rin bèbè èdè táwa sì jáde nílé ká máa kọ́kọ́ bẹ lọ́hùn pé ìjáde ìwọlé wa kọ́lọ́n jí kó máa ládùn kó máa lóyìn. ní dédé ní ọjọ́ kẹfà oṣù kẹ́ńtà wà nù rẹ̀ náà ni ní dédé aago mẹ́sàn-án alẹ́ ní arákùnrin kan tá à ń pè ní ẹ̀bọ̀dọ̀ arájí tó ń gbé ní ìsàn orílẹ̀ ló fi tó lé lọ́sọ̀pá létí pé wọ́n Adébáyọ̀ Ibrahim pẹ̀lú àwọn asọmọgbé rẹ̀ pé wọ́n lọ sí oko ọdẹ ní ìṣàn orílẹ̀ oko wọ́n lọ oko ọdẹ ní Olúwo area ìsàn orílẹ̀ oko sẹ́ńgbọ́rọ̀ mi pé nígbà tí wọ́n ń ṣe tí wọ́n ń gbìyànjú láti máa wọ́n ti ẹran tí wọ́n ń ṣàfihàn ní ogbó ó ní ìkànnì odegon tí Adébáyọ̀ Ibrahim gbé dání pé bóyá ó ṣe according nǹkan tí wọ́n sọ ó ṣèṣì tẹ̀ mọ́ ní ọwọ́ accidental discharge. bẹ́ẹ̀ ni ká má fọ̀rọ̀ gùn ìgbà títẹ́ máa dáhùn níṣe ni ìbá yìí lọ́lọ́ bá arákùnrin kan tá à ń pè ní Àdìó ní igbá àyà tó jẹ́ yí pé bó ṣe bá ń gbáyà ni àwọn arákùnrin wọ́n dù ú ní sáré gbé wá sí abúlé gbàgbà àwọn ìdábúlé arákùnrin ti jọlọ́wọ́n bá ní ìpè so arákùnrin tá à ń pè ní Adébáyọ̀ yìí òun náà wà ní àgọ́ ọlọ́pàá láti máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àìbàámọ̀ kò sí tí ì ṣẹlẹ̀ àti rírí. tó bá ti jẹ́ àmúwọ́ ọlọ́run natural disaster. ọyọ ọlọ́run nígbà tó lọ́pàá bá sì wádìí mo fìdí ẹ̀ múlẹ̀ tó bá jẹ́ natural disaster wọ́n mọ̀. bíi ti natural disaster ọjọ́ sí lórí àgbọ̀nrín yìí lórí èèyàn tó rò pa àgbọ̀nrín ni. bẹ́ẹ̀ ni so wọ́n mọ̀ ní abẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́pàá. ní ìdí òkè division arákùnrin kan tá à ń pè ní ọjọ́ kẹrin oṣù kínní ọdún yìí náà ọdún tá a wà nù rẹ̀ yìí ní dédé aago 10:00 àárọ̀ ní arákùnrin kan tá à ń pè ní Patrick John baálẹ̀ Kòsọ́kọ́ street Edu fíà ìdí òkè ló fi wá tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé ní ọjọ́ tá a dárúkọ rẹ̀ náà dédé aago 8 àṣálẹ́ pé níṣẹ́ dà òun jí o yí tó ń jí ló ń padà discover pé mọ́tòsáìkù tó ń páàkì sí ìletò kan. títájù kọ́ nù. títájù ni ẹ ti mú wálẹ̀ kan. wọ́n padà tó sọ ni wọ́n padà tó sọ bí báyìí. ṣé mo pé wọn tẹnumọ́ dáadáa lẹ́ẹ̀kan tó mo ṣe gbogbo tájù lòún ṣé wọ́n ṣáà ti rí bàjáàjì padà. bàjáàjì ẹ ti gba bàjáàjì ẹni tó gbé bàjáàjì náà wọ́n ti rówó tó náà so ẹni tí oníbàjáàjì fura sí òun náà ní a padà ká ọgbọ̀n aláké sọ̀rọ̀ ìyẹn tájù. bẹ́ẹ̀ ni tájù náà ló gbé bàjáàjì wọ́n ti padà wọ́n ti gba bàjáàjì ló gbé. wọ́n fi ń ṣe ti pẹ́ nù. wọ́n náà tí wọ́n ṣe máa ṣe. so ní Ìgbẹ̀bà division. mọ̀ mi nǹkan tó tẹ̀síwájú ẹ kí àdókè lọ́hùn fún ipò. ètò ṣe ń lọ lọ́wọ́ ẹ̀bùn mo fẹ́ kí alukoro délẹ̀ kó torí pé mo kà á torí ó wà very very important. Ìgbẹ̀bà ni ẹni ẹ fẹ́ bùn wá gbọ́n tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ní Ìgbẹ̀bà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ tí àwọn alakolo ń kígbe tó yẹ pé nǹkan táwọn wà ní fún ni pé nǹkan tó bá jẹ́ nǹkan gọ́fìmẹ̀ntì tó sì wúlò fún aráàlú káwọn ọmọ báwọn ó sì fanáàjẹ ní nǹkan táwọn tó jẹ àwọn lójú nígbà tí wọ́n arákùnrin tí wọ́n dé ìdí transformer àwọn aráàlú yìí tó wà ní area company tí wọ́n pè ní Ọ̀dẹ́bùnmi street
behind commercial school ní Ejirin road Ìjẹ̀bú Òde. Ó ní arákùnrin kan tá à ń pè ní Olúṣesí Michael ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé àwọn gúrùpù kan tó yẹ pé wọ́n di àmàrà Ogun wọ́n ṣe ni wọ́n wá síbi transformer wọ́n ti tú gbogbo ẹ̀ yẹlẹyẹlẹ apá ni o ẹsẹ̀ ni o. So ká mọ́ fọ̀gọ̀rọ̀gùn ọ̀dà ẹgbẹ́ community yẹn Ọlọ́run ní kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ tó mọ́ ọdún pé wọ́n sàpadà ta ogun aráàlú lólobó gbà tí wọ́n jí jáde ẹni tí ó mọ̀ kúndúmọ́kúndú ẹni tí ó mọ̀ kúmọ̀kúmọ̀ báwọn ará bí ṣe rí pé àti àwọn fẹ́ẹ́ withstand gan wọ́n pọ̀ ju àwọn lọ gbogbo nǹkan tí wọ́n tú pátá fáàlù rẹ̀ lára kí ọwọ́ ti bí 1.8 million naira tí wọ́n ti túkù lára transformer yẹn wọ́n sàpadà àbándọ̀ transformer wọ́n fẹsẹ̀ fẹ́ gbogbo nǹkan tí wọ́n sàpadà recover wọ́n ti kó wá wọ́n sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí kélé jẹ́ ẹ̀kọ́ kan fún gbogbo àwa tá a bá ṣẹ̀ ní community tuntun community ti bá ń jà tó yẹ pé òní ọ̀la ojoojúmọ́ ilẹ̀ fi ń parí ìjà sẹ́yìn pẹ̀lú corporation tó ṣẹlẹ̀ ní àdúgbò yìí kò ní ṣẹlẹ̀ láàrin yín kódà tí wọ́n fi gbé ọmọ mẹ́ńlá gan odi ọmọ sàmà gan tí wọ́n fi jí gbé ẹ̀ ní mọ̀ nígbà tí ò bá sí rẹ̀ pọ̀ tó péye àǹfààní pé àwọn ará àdúgbò yìí wọ́n ní àjọyọ̀pọ̀ tó nítumọ̀ àti pé wọn ò mọ ṣe mẹ́tẹ̀ lórí pé bá a ṣe kówó jẹ torí nǹkan tí ń da ọ̀pọ̀lọpọ̀ community ìlú nísìnyí nìyẹn bẹ́ẹ̀ lómi bá dáwó ná tó dáwó omi tó dáwó pa afẹ́sẹ̀ gọ́tà àwọn tí wọ́n jó lórí ń bẹ̀ àwọn náà wọ́n fowó yẹn sí ara ń fájò so community afún ọ ní kúdò pé wọ́n àwọn gan fúnra ara wọ́n tún ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ àwọn gan wọ́n ti gbìyànjú kalẹ̀ kó tó di pé wọ́n wá ságọ̀ ọlọ́pàá bàtà ọlọ́pàá náà dẹ̀dẹ̀ inú igbó táwọn ará bí wọ̀ ọlọ́pàá náà ṣáàṣì gbogbo inú igbó ṣùgbọ́n wọn ò rí wọn gbogbo nǹkan tí wọ́n sá kó pátá wọn padà kọ́ fà rẹ̀ so kélé jẹ́ kọfẹ́ yẹn community tó yẹ pé òní o ìjà ni ọ̀la o ìjà ni ọ̀tọ́lá o ìjà ni kò ṣeré ń bẹ̀ so kélé ìkọ́ jẹ́ kọ̀ fún gbogbo yín pátá. ẹ ṣeun tó bí ètò ṣe ń lọ lọ́wọ́ nígbà tí a mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ti alàgbà Sàmájà tí àwọn náà pè mo ti rí àwọn messages mẹ́ta kan tó ń túmọ̀ sí pé bóyá ní Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní Monday tọ̀hún ìgbìmọ̀ tó wà fún gbígbé àlejò wá sórí ètò yìí ó ṣeé ṣe kí wọ́n pe alàgbà Sàmájà àti ẹnìkan message tó sì wà ń bèèrè ni wípé bíi kí ó jẹ́ wípé ẹni tó bá ti mú orí òkìkí wáyé kó jẹ́ pé òun làwọn máa lọ́gun wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń sọ yìí wọ́n ní àwọn ọmọ Sàmájà kọ́ ló ń ṣe wọ́n ní Sàmájà àwọn ọlọ́kadà tí ò bá dé kótó tàbí tí wọ́n tẹ ọrùn ọ̀kadà wọn tàbí tí side mirror wọn tí ò sí bẹ́ẹ̀ ni wọ́n máa ń mú wọ́n ní one way pé àwọn tó tún da ìlú láàmú báyìí wọ́n ní àwọn ọmọ alàgbà kan tí wọ́n ń pè ní Toronto ni Toronto pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. láì ṣe ní Canada. tó bá yẹ pé iná máa lọ ní uniform wọ́n ní àwọn ọmọ Toronto ni wọ́n mú one way o pé àwọn yẹn gan ni wọ́n tún wà nídìí kínní ẹ̀ríkẹ́ mu ní ẹni tó bá ti múrò kìkì wáyé tó torí ẹ̀rí yìí ní Sàmájà wọ́n ṣe ti ní uniform ní ìsìn pé àwọn ọmọ Toronto ni wọ́n mú one way orúkọ yòó farasin díẹ̀. kí Toronto máa rántí pé ọ̀tá wà o. mo ti pẹ́ ní ilé ẹ̀kan rí kí tí ọ̀rọ̀ ọlọ́kadà kan tí wọ́n sì mi ò rí wọn sójú rí o ṣùgbọ́n alàgbà Toronto ṣẹ́wọ̀n pé Sàmájà ó ti ní uniform fáwọn ọmọ ẹ̀ àkókò yìí kó má jẹ́ pé ni àwọn èèyàn máa wá rí wípé àwọn ọmọ yín tí wọ́n mú one way ni wọ́n ń dàlú láàmú ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta South náà ló ṣì ń gbéṣẹ́ lé wọn lọ́wọ́ Toronto pẹ̀lẹ́pẹ̀lẹ́ Sàmájà ti ṣàtúnṣe Toronto pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìjọ tá a bá sì pé àwọn àlejò wa àwọn méjèèjì la máa pè kí Toronto náà ní uniform fáwọn ọmọ ẹ̀ kárí Toronto wà nítorí ká lè mọ̀ lọ́wọ́ yìí Sàmájà ti wé ara ẹ̀ mọ́ o Toronto àwọn èèyàn tó fojú sí lára gbogbo àwọn tí wọ́n mú one way tí wọ́n ń da àwọn ọlọ́kadà láàmú kọ́ wọn lápá kékeré àwọn tó mú one way ọ̀gá tó wà ní ìjáde lẹ́yìn ní Toronto èèyàn mélòó ni Abẹ́òkúta South gbogbo nǹkan fẹ́ gbéṣẹ́ fún ọ̀tọ̀lẹ́ni tí ò mú one way ọ̀tọ̀lẹ́ni tí ò mú ẹni tí kò dé akoto kí ló dé bí wọ́n bá ní kẹ́ ẹ pawó sí àpò láti máa dọ́gbọ́n mẹ́tìrì kì í wá sí kẹ́ ẹ wá sọ gbogbo aráàlú di criminal o Toronto ẹ má jẹ́ kí bí ìyẹn ṣe jẹ́ nìyẹn ká tó máa gba ìpè ẹ jẹ́ ká gba ìpè hello good morning hello ẹ kú ojúmọ́ o ẹ kúrò níbi tí rédíò yín wà yẹn ó ti ń ṣèdíwọ́ ká máa gbé yín kúrò mbẹ ẹ kúrò níbi tí rédíò yín wà tàbí kẹyìn rédíò yín lọlẹ. ẹ ti kúrò mbẹ. ok sir orúkọ yín sir. Olúṣẹ́gun Lásìlẹ̀ lórúkọ. à ń gbọ́ yín sir. ẹ kú ètò. adúpẹ́ fọlọ́run. wọ́n lè kí Jàlá Làríyọ̀. ọ̀gá ọlọ́pàá tó wà pé àti Jàlá Làríyọ̀. DSP Ọ̀pẹ̀yẹmí. ṣe rí ọ̀rọ̀ àwọn
àwọn tó mú ọlọ́kadà ní Abẹ́òkúta ó yẹ ká fi tó ìjọba létí ohun tó bá ń ṣe tí kò dára ó lè jẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ó lè jẹ́ ìjọba ìbílẹ̀ ṣe rí ṣàpọ́n yẹn ó ti di notorious advice fún àwọn èèyàn ìyẹn ṣàpọ́n tó ń bọ̀ kadà nìkan tá a bá ń bọ̀ láti àgọ́ òkò tá a ń lọ sí imọ́ tá a fẹ́ cross other bridge side yẹn níwájú palace bàbá wa ó sílẹ̀ àwọn boys kan tó ń dúró ń bẹ̀ yẹn ìkan wà tá a mọ̀ dáadáa ó ní òun láì. ẹ dárúkọ ẹ. ó ga ó dúdú ó fẹ́ ní kélẹ̀ díẹ̀. ẹ dárúkọ ẹ tẹ bá morúkọ ẹ káwọn ọlọ́pàá lè mẹni tí wọ́n máa kàn sí àtẹ̀ntà máa lọ bí. mi tí ì ṣiṣẹ́ dáadáa lórí orúkọ yẹn nickname kan ló ń lò. kí ni nickname yẹn. nickname yẹn náà ni mo sọ pé mi ò tí ì mọ̀ dáadáa. máa find out máa jẹ́ lórí ẹ̀ máa get back sí. tàbí kẹ́ ọ̀rọ̀ ayapọ̀ tó ẹ̀. ṣé rí òun ló jẹ́ kí ọmọ mi ní accident ní last week. last week yìí. ogun ọ̀kadà wọ́n gbé sórí ọ̀kadà ni wọ́n ní pé àwọn fẹ́ mú ọ̀kadà kan ṣe ní ẹja nà mọ́ wọn lẹ́nu. ìrọ̀lẹ́ ti pàṣẹ wọn tọmọ yẹn bó lẹ́sẹ̀ tó bó lápá tí gbogbo ẹ̀ owó ra lọ lọ́nà títù láti lọ fi tírìtẹ̀. gbogbo wọn dẹ̀ sá lọ́jọ́ yẹn. wọ́n sá lọ. wọ́n sá lọ. torí pé ọmọ yẹn ò ní àkíyèsí kò mọ ojú ẹni tí ó dá ọ̀kadà dúró níwájú wọn torí pé òun ti ṣubú ó ti rí gbogbo ara ti kó kò jẹ́ kó lè fojú sí dáadáa kálukó tẹ́ni ẹ̀ gangan ni ìjọba ìpínlẹ̀ Ògùn àti gbòòrò wa lọ tútù wọ́n á ti gbòòrò wa ní police station wọ́n á ti gbòòrò wa ní gbòòrò tó ráwa náà ò ní gbà fún wọn. tó bá ti pé wọ́n ń fi wálẹ̀ ká máa bá àwọn tí wọ́n lọ ń gbéṣẹ́ fún jà apá ìjọba ò ní ká o torí wọn ò lè máa kọ́ ọmọ lẹ́sẹ̀ ká máa wò wọ́n ràn. ẹ ṣe àbọ̀rọ̀ ni à ń sọ fún ọmọlúwàbí ó ti wá clear báyìí pé Samanja kọ́ ló wà ní ìcháàjì one way tó alàgbà Toronto ẹ̀yin náà bí ẹ lọ inú yúnífọ̀mù ni tàbí nǹkan kò ní di ohun tí aráàlú ó máa bá ọ̀tọ̀lẹ́ni tó mú one way ọ̀tọ̀lẹ́ni tó mú oníkótó àwọn ọlọ́kadà tó ọlọ́run kò yọ alukoro ọ̀rọ̀ rẹ̀ ṣe àwọn ọlọ́pàá wọn ò lè check exercise àwọn pípò yìí ni torí pé ẹ̀yin ọlọ́pàá gan tó yẹ pé ẹ gba ìdánilẹ́kọ̀ọ́ ní kíkún ìdánilẹ́kọ̀ọ́ kan lẹ́tún rẹ̀ láti gba àwọn èèyàn wọlé ẹ̀ ń ṣiṣẹ́ yín bó ṣe yẹ so safe wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ vigilante àmọ̀tẹ́kùn wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ àwọn eléyìí ò gba ìdánilẹ́kọ̀ọ́ ó sì ń pọ̀n nínú iṣẹ́ wọn pé irúwọ́ ògiri wá. lákọ̀ọ́kọ́ náà àwọn àtúnṣe tí ó yẹ ká gbé náà làákọ́ tí ń gbé tí wọ́n ti ń gbólú lẹ́dọ̀ yìí the best way so far láti correct ìwà àbàjẹ́ àbí láti tún àwùjọ ṣe òun náà ní mídíà láti jẹ́ káwọn aráàlú kan mọ nǹkan tí aráàlú awareness ká mọ ìpalára tí àwọn tí ń hùwà yìí ti ń kó fún aráàlú Toronto àti Samaija bó ti yẹ pé Samaija wọ́n ní ẹ ti ń ṣe àtúnṣe wọ́n tẹ̀ ti ṣe uniform ẹ máa sọ̀rọ̀ máa fi wọ̀nyí nìsín máa fi wọ̀nyí. tó ìjẹ́ yìí pé wọ́n ní àmì ìdánimọ̀ ẹni tó bá ti lámì lára yóò sọ ìwà wù láàrin àwùjọ so Toronto náà tó bá yẹ pé lóòótọ́ bẹ́ẹ̀ náà ló bá rí tí ẹ bá ti ní ìdánimọ̀ tá yóò fi mọ àwọn tẹ́ ẹ kó síta tá a fi mọ àwọn tẹ́ ẹ ń ṣe aburú nù wọn ẹ lọ ṣètò àmì ìdánimọ̀ o lẹ́yìn ìgbà yẹn àwọn agan fúnra wa á padà organize àwọn ètò kan fún gbogbo àwọn ọlọ́kadà bóyá tájà wọn chairman bóyá akómọ́ra ni o bóyá rómìnà ọ̀sùn ẹ̀fà o wọ́n ní ìdí proper ìdánilẹ́kọ̀ọ́ tí ọlọ́pọ̀lọpọ̀ tẹ́ ń gun ọ̀kadà yìí àwọn kan wà nù wọn tó yẹ pé wọ́n á gun ọ̀kadà láti pé bóyá àwọn fẹ́ fi ṣàǹfààní fáráyé o wọ́n ń gun láti fi kó ìparun bá àwọn míì tẹ́ ẹ bá dúró tata tẹ́ ẹ bá dúró dáadáa tẹ́ ẹ bá gbé lálọ́ọ̀dù báyìí lẹ́gbẹ̀ẹ́ títì tẹ́ fẹ́ kọjá wọ́n ti àsúnmọ̀ pé báàgì owó ló wà mẹ́ wọ́n jàgbá ni ó ti ṣẹlẹ̀ sí mi rí. bọ́ọ̀ lọ ṣe iṣẹ́ ní sáìtì náà ọlọ́kadà ni wọ́n máa ṣí lọ síbẹ̀ lọ attack. wọ́n ṣẹlẹ̀ sí mi rí tí mo gbé báàgì mo fẹ́ fò náà ó dẹ̀ já báàgì gbà níbi òní lọ. lọ́wọ́ ọlọ́pàá. lálẹ́ mo ti mọ́ọ̀sì sàlámù kálà bọ̀ ká tó wíwá tó fọ̀. ẹ bá mo lé. ó dọ̀ fún àwọn látò àtẹ tó gbọ́dọ̀ mọ́tò. ọ̀hún mọ̀ pé tírénì wa àwọn rò pé àwọn gọ̀jẹ̀ ni ẹ bá toro mọ bí ìṣàpá toro mọ yẹn. ó máa ń ṣẹlẹ̀. ṣe ṣàgbà báàgì yín I trust. àwọn tí ń bẹ́ ń bẹ̀ tó jẹ́ bí àwọn ọ̀gá tí wọ́n ń ṣàkóso lé ẹ lórí ẹ̀yẹ́ ńgbà tá a bá pè wọ́n tá a bá jọ lájọṣepọ̀
àánú ọlọ́rin máa sọ tá a bá fẹ́. yúnífọ̀mù ti àwọn ọmọ sàmájà rè ilé make sense. wọ́n rí pé wọ́n kọ nọ́mbà sí Toronto bóyá iná máa lọ ṣé ni o àwọn ọmọ sàmájà ti mórí bọ́ báyìí o. so àwọn tó bá jẹ́ alákòóso wọn lọ́ọ́ máa bá a sọ tí ń jòdòdò ọ̀rọ̀. ṣé àwọn náà sì ní tí aláyọ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ orí wọn ní ti kọ́ bẹ̀rẹ̀. ó kọ́ wọn náà pè ní ajàmọ́jẹ̀bi bó bá san ní agbáyàn tó kú tí àwọn fámìlì náà dáwọ́ fẹ́ dá ẹ̀rí wọn máa dá ọ̀kadà jọ ni 4 5 tí ó máa lọ bí ẹni tó wà ní àwọn tó bá délé wọn ò ní béèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọwọ́ tí ń gbé òun náà lẹ́nu tó dé kẹ́yìn ó máa gbé tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ àtòsí la ní kẹ́ ẹ jẹ́ faraàlú kí ẹsẹ̀ kòkó ẹni tí ó bá lè rìn débẹ̀ tí mọ́tò ò lè wọ bẹ̀ kẹ́ ẹ gbé wọn bẹ̀ ìwọ ni kẹ́ tó wá fẹ́ jí ọ̀ràn sí a. àwọn tó sì ń dá yẹn dúró pé àmú wọn wè àbí a fẹ́ já tíkẹ́ẹ̀tì ẹrẹ́ ti pé àwọn tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà tá à ń sọ yìí kì í ṣe ẹranko èèyàn ni wọ́n. tẹ́ ẹ bá fà wọ́n jù ọlọ́kadà tó di áńdù ọ̀kadà mú ó ṣeé ṣe kó wọ́n má ṣubú ṣùgbọ́n tó wà lẹ́yìn ẹ̀ tó wà lẹ́yìn ká tó wí á tó fọ̀ pẹ̀lú ìpàyín kéke o lè ré bọ́ ẹgbọ́n tí máa yẹn náà sọ lẹ́ẹ̀kan pé àwọn ọmọ sí àwọn kan ló jẹ́ kí ọ̀kadà kọ́ fọmọ ọkọ mọ̀ wọn lásìdẹ́ǹtì ẹ̀rẹ̀ ṣetán ẹ̀ẹ́dùn mẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé ilé pápátá àtẹ̀yìn tẹ́ pé wọ́n fi sẹ́rán ẹ̀jẹ̀ iṣẹ́ tí a máa fi rẹ́ pẹ̀lú ọmọlúwàbí sọ̀rọ̀ mi ti yẹ gbogbo ọlamọ bí ta ṣe rí ẹ̀mọ́jà tó wá kàkà tó wá máa dákó sòrò ara wa. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn bí wọ́n bá rán ní níṣẹ́ rú àfikà fi ti ọmọ jẹ ìwọ ọ̀gbẹ́ni tó sì ní ibi iwájú àfihàn sílẹ̀ ló wà wọ́n ló kẹtàn báyìí kankan tó ẹni tó bá morúkọ ẹsẹ̀ ń dẹ̀ sí wa débi pé àá lè pé yóò jẹ́nu àwọn èèyàn wa àjẹ́nu àwọn ọ̀rẹ́ wa ọjọ́ tó bá lọ dáràn débi pé kò ní nira fún àwọn ọlọ́pàá láti trace ẹ send orúkọ ẹ̀ sí wa ẹ̀bùn wà fún ẹni tó bá morúkọ wọn ló kẹtàn báyìí ẹnu àwọn tí wọ́n máa àwọn àmọ̀ bóyá ti àwọn sàmájà ni tàbí ti Toronto ọlọ́wà fún ilé àṣírí ṣe ẹ̀yin náà ẹ̀ tún lè ṣe o kí ìlú yìí kó lè dàbí Toronto ká tó sójú òpójà lára torí àkókò. tọ́ ẹ kì í mú ìbéèrè wa ní orí ẹ̀rọ ayélujára ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ̀ròyìn orí ẹ̀rọ ayélujára tó wọ́n pè ní bloggers wọ́n ń gbé àwọn ìròyìn kan pé ní àárín ọ̀nà Ìjẹ̀bú Òde sí Ṣàgámù sí ọ̀nà Ẹ̀pẹ́ lọ́hùn-ún pé tá a bá rìnrìn àjò láàárín ọ̀nà yìí ẹ mọ̀ rí àwọn òkú èèyàn lójú pópó èmi ò ní ní orí mọ́ èmi ò ní ní apá mọ́ tó yẹ pé wọ́n ti gé àwọn ìyá wọn lọ eléyìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ìwádìí lórí ẹ̀ láti lè fìdí ẹ̀ múlẹ̀ ní òpónà yìí. lákọ̀ọ́kọ́ náà kí n kọ́kọ́ mú ọ̀rọ̀ ráńpẹ́ wá lórí àárín yẹn sẹ́rí blọ́gà ọ̀pọ̀lọpọ̀ blọ́gà ti mẹ́ta wọ́n máa ń sọ̀rọ̀ láti fi gé ní follower. clout bẹ́ẹ̀ni viewers náà wà monetization. sọ̀rọ̀ mi ti yé clout chasers. wọ́n ń sọ̀rọ̀ láti fi gé ní follower àti monetization. gbogbo tí wọ́n bá sọ pátá kó náà ń sẹ́yìn wọ́n lè péjà náà àlígbáyàwó ẹnìkan tí wọn ò sì mọ wọn ọmọlé ọmọ náà. wọ́n ti mọ tó gbà kan. kò sí wàhálà nítorí olóró bá wọlé tv lẹ́sọ̀ọ́ ọ̀gbẹ́ni yìí tí wọ́n ní orí social media mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ó ti di bí ìpè bí mẹ́sàgì méjì wọ́n ní járù ni wọ́n ń pè járù pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o járù wọ́n ti ń send orúkọ bí mo sọ ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ń wọlé járù pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ká máa lé wọn èèyàn kí wọn máa jábọ́ lẹ́yìn ọ̀kadà ta ló gbéṣẹ́ fún járù pẹ̀lẹ́pẹ̀lẹ́ o járù àbọ̀rọ̀ lásán fọmọlúwà. ọmọ jẹ pé a máa járù ẹ o. ẹni tí mo tiẹ̀ wá mọ̀ ni òun lè má mọ̀ mí eégún mọ́ ni èèyàn ni o mọ̀ ẹni tó wà lábẹ́ kó járù ẹ̀mí ló mọ̀ pé ọ já fi síbẹ̀ o. tọ́ ẹ kí àṣẹ ojú òpólẹ̀ fún ìyàrá ilé fún ìbéèrè kan tàbí omi tí ẹ bá ní lọ́wọ́ àlùkòrò nọ́mbà tí máa pèsè ní 0903 0000885 tàbí 0805 8850885 tàbí kí ẹ lọ sórí ìkànnì Facebook ẹ ti rí page wa Family FM 88.5 tọ́. ìkejì járù náà wọ́n ní méjì ni wọ́n tún sọ ní kì í ṣe járù nìkan ní wọ́n nìkan tún jẹ́ tánfẹ́ kú ìwọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìyá nǹkan ọlọ́pàá wà ń bí kó bá di wípé ìyọ̀nkan akọ̀tùpọ̀ ẹ̀jọ̀ járù nǹkan wọn sì ní wọ yúnífọ́ọ̀mù ó di eléwé ìran nìyẹn o. ọlọ́pàá bá ba járù wọ́n máa já ìró ẹ̀. ọ̀daràn tó bá ti ń fẹ́ máa dààmú ìlú tó eléwé ìran ní second house wọn bí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ̀lọ́ tó a fẹ́ lọ sí ẹ̀ka polówó ọjà mo ti pe nọ́mbà lẹ́ẹ̀kan. tá a bá dé láti ẹ̀ka polówó ọjà bí àtún nọ́mbà pé àwa máa gbà pé yín. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ẹ gbéṣẹ́ fún ẹ̀pọ̀ wọn sí àkíyèsí járù tánfẹ́kù Beckham Suko ṣe pé orúkọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó yẹ kó ti yé yín gbogbo asisi yẹn ẹ̀yin tí ẹ gbéṣẹ́ fún wọn kó tó di pé a máa lọgun ẹ̀yin tí ẹ gbéṣẹ́ fún wọn ẹ̀pọ̀ wọn sí àkíyèsí o járù
Tanfẹ́kú Beckham Suko mi ò sọ ju mẹ́rin yẹn lọ láàárọ̀ yìí kó tó di pé a ní fẹ́ máa gbẹ̀yìn lọ rìpọ́ọ̀tù yín fáwọn ọlọ́pàá dé pé wọ́n máa dààmú yín ṣé mo pé ẹnu iṣẹ́ òjò yín nìyẹn bí òjò sọ́dọ́ kọ́bọ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀fọ́gbọ́n ṣe àti nìsọ̀jú ẹ lọ nọ́mbà lẹ́ẹ̀kan sí 090300000885 tàbí 0805885085 lójú òpó ṣe lè pè wá sí láti bá wa dá sí láàárọ̀ yìí. hello. hello. àlè lè gbé ìpè yẹn kúrò ń bẹ̀ please. tẹ bá ti pè tí ẹ wá bá ti wọlé pè ẹ yí rédíò náà lẹ̀ tàbí ẹ kó ń bẹ tí rédíò bẹ́ẹ̀ wà tó bá ti máa riwo dání a máa gé kúrò ní please. nígbà yẹn náà sílẹ̀ tó bá ti máa riwo dání máa wulẹ̀ gbé. 090300000885. hello. ẹ kó ètò. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. orúkọ yín bó láti pè wá. láti láti ẹlẹ́gà. ẹlẹ́gà ẹ káàárọ̀ sà. hello sà. ẹ ti wà pẹ̀lú wa sà. ṣé ẹni àwọn tí wọ́n ń dárúkọ ní Ṣàpọ̀n yẹn ó jẹ́ ẹ̀kọ́ tó máa ń tìyàn lójú ẹ pé iwájú ilé ọba gbọ̀ngàn ni wọ́n ti ń dáná tó wọn yẹn. iwájú ààfin ọba. iwájú ààfin. ṣé ìdábà ní ká máa sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n fi òru wọn fi ọ́fíń tàbù apá kan sápá kan ní. ṣé ní south dára gbogbo wa ilé ìkọ̀kọ̀ kò sí north. kẹ́ bá tẹ̀ máa gbogbo wọn tó wà bẹ̀yẹn àwọn ọmọ bíi elébi kẹ́bàdà orí tí wọ́n ń gbé wọn ò níbi tí wọ́n ń gbé wọn ò níbi wọn lọ́ máa tọrọ owó wọn lọ́ máa lé ọlọ́kadà ṣùgbọ́n àmọ́ ẹ tó ń já tíkẹ́ẹ̀tì àmọ́ ẹ tó máa lákòótó ìtọ́wásọ ti sàmájà yẹn tí sàmájà ó ṣẹpẹrẹ sí ti Toronto Toronto ti mú mi jọ kan ní Ṣàpọ̀n ní àdàtán wọ́n kàn gbé fún mi wípé mo jáná ní àdàtán. iná ò sí ládàtán. kò sí àdàtán ọpẹ́lọpẹ́ olórí Àmọ̀tẹ́kùn bàbá tó gbé olórí wa tàbí ọ̀rọ̀ yẹn àfà ó lé 4 hours. bàbá yẹn sọ́njọ́ ẹ pé kí wọ́n lọ pe ẹni tó ràn wọ́n ń ṣe wá ó di wù mí wù ẹ̀ kò sẹ́ni tó jáde pé ẹni tó ràn wọ́n ń ṣe nì. tí Toronto bá mílíọ̀n tó ẹgbẹ́ rẹ̀ ò yá ó fẹ́ kú báyìí pé ó mú bóyá mọ́tò yẹn wá ṣe mistake kò ní fi ẹni yẹn lẹ̀ láyé. ìyẹn Toronto. wọ́n máa bẹ̀ẹ̀tì gbogbo ọdọ́jọ́ iṣẹ́ náà wọ́n máa sọ pé ó ti kọ́mọ̀ fún kò mọ́ máa dùgbò kò mú anybody. àwọn àmọ́ ọjọ́ gbé jẹ́ fún wọn bí a ṣe máa local government ni o bóyá kìnní kan ni o. débi pé iṣẹ́ tó gbé fún wọn iṣẹ́ wọn kọ́ ló ń ṣe iṣẹ́ tracy ni ẹni tí ó kàwé ara ń ṣe. àwọn tó wá ṣe tó jẹ́ pé tracy wọn tó gbé iṣẹ́ tó ń ṣe gangan ẹ ti gbà lọ́wọ́ wọn ẹ gbèsè fún wọn mọ́ ọlọ́pàá ò lè ṣiṣẹ́ wọn mọ́ ó di pé ẹni lọ́dà mú ọmọ ọ̀ta ọmọ ògbóró wọ́n fi ń ṣe ẹni tó mú mọ́ one way tó mú mọ́ àkótó ó ṣètò lè mọ́ alákòótó mọ́ fíyàwó lè mú mọ́ ó di pé ẹni tí ò tẹ̀ kàwé tí ò tẹ̀ mọ́ kò dẹ̀ yé wa ó jẹ́ pé nǹkan tó gbọ́n bá àánú jẹ́ àwọn kan wo ni pé wọ́n tá bá lè ṣe ẹ̀tọ́ àti mọ̀ rẹ̀ wọn lè mú o ẹ̀tọ́ bá mọ̀ rẹ̀ lọ́ máa mú o ìjọba ìpínlẹ̀ Ògùn àwa gbọ́dọ̀ ìjọba lábẹ́ àṣẹ bá mi ọmọ bàdà pàbí ọdún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso bàbá wa Olúọmọ àwa gbọ́dọ̀ lajúlẹ̀ di ìgbà tí ó máa di pé àwọn èèyàn jábọ́ lẹ́yìn ọ̀kadà wọn ń kú ìkọ́ṣẹ́lẹ̀ ń ṣàpọ̀n tó mẹ́mi lọ Toronto a ti fẹ́ bọ́ nínú awuyewuye tó rọ̀ mọ́ ti sàmájà báyìí Toronto pẹ̀lẹ́pẹ̀lẹ́ o a ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rí lórí fóònù Toronto tó wọ́n tún ti gbé ń bọ́ síta náà nìyẹn o Toronto pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Toronto là ń jẹ báyìí ẹ náà ẹ tètè ṣàtúnṣe lórí àwọn kan tí wọ́n sọ yìí. hello. ẹ káàárọ̀ o. ẹ máa pè tọ́tọ̀. ọlọ́run máa fún yín ṣe mọ́ rí bàbá alùpùpù tí wọ́n wà ń bẹ̀ nǹkan ní sálàfíà rà yín mọ́jọ́ kí bàbá ọmọ dàgbà náà. àmín o. nǹkan ní sálàfíà mọ́ kí jàlálì náà akọ́ọ̀dún ẹ̀mí wá ṣọ̀pọ̀. àmín o. orúkọ tèmi ní Idris Ọládipúpọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ láti iléeṣẹ́ o. ẹ káàárọ̀ sà. Yes sir. Ohun tí èmi fẹ́ béèrè ní ọwọ́ bàbá wa alùpùpù ni wípé ẹjọ́ nǹkan kan ṣẹlẹ̀ ní iléeṣẹ́ àwọn oníjọ Tuesday níbi tí mò ń gbé gangan inú ilé tí mò ń gbé. Wọ́n jí ọ̀kadà mi tí mò ń lò. Mo dẹ̀ lọ sí police station látàn mo lọ report. So wọ́n dẹ̀ tẹ̀lé mi láti ẹ̀yìn láfẹ̀wá yẹn pé bóyá wọ́n tẹ̀ máa fún mi lọ́lọ́pàá kan tàbí méjì pé kí wọ́n tẹ̀ wá wo ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. The same mo kàn report mo kàn gba ìwé ọ̀kadà ní ọwọ́ mi ǹjẹ́ ṣé ó yẹ kí ó rí bẹ́ẹ̀ bọ̀ wọ́n gbowó report wò tó nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. àkọ́kọ́ náà tí n bá gbọ́ yín dáadáa ẹni wọ́n ti jí ọ̀kadà yín already ṣùgbọ́n ẹ wá lọ rìpọ́ọ̀tù ní police station láti fi tó ọlọ́pàá létí pé ọ̀kadà ń báyìí o wọ́n jí gbé o aláwọ̀ kan tẹ́ ẹ ṣe yẹn tó yẹ kẹ́ ẹ ṣe náà lẹ́sẹ̀ because
tí wọ́n bá padà discover ọ̀kadà yẹn ní any part of the police station ní Ogun State àbí wọ́n padà recover lọ́wọ́ àwọn kan ẹ lè make reference wípé ibi báyìí gan ó ti lákọọ́lẹ̀ mo lọ sọ fún wọn wípé ọ̀kadà mi o wọ́n jí gbé lọ so ìyẹn ò ní láì láàgùn débi wípé after àgbà tí wọ́n bá ṣe àárọ̀ kadà lẹ́sà lọ rè mọ́ rìpọ́ọ̀tù pé ọ̀kadà tèmi náà jùnù wọ́n á bí léèrè pé ta ló rìpọ́ọ̀tì fún aláwọ̀kọ́ nìyẹn ìtẹ́ sọ̀rọ̀ ń pa pé wọn ò tẹ̀lé yẹn ó yẹ kí wọ́n tẹ̀lé kí wọ́n lọ wo scene of crime níbi tí ọ̀kadà yẹn tó tí wọ́n ti jí gbé ìyẹn aláwọ̀kọ́ nìyẹn so lórí ìtẹ́ sọ yẹn ẹ pè mí ní ẹ̀yìn program màá fi personal number mi lẹ̀ fún yín. alukoro mi wá fẹ́ béèrè ìbéèrè kan arákùnrin ni wọ́n sì gba owó report ṣé ọlọ́run má jẹ́ kọ́ ọmọ ó sọnù tàbí wọ́n jí mọ́tò èèyàn gbé tàbí wọ́n jí ọ̀kadà èèyàn gbé ewu tún ni owó report ẹ jẹ́ ká láǹfààní àti mọ̀tí iléeṣẹ́ ọlọ́pàá láfẹ́ wá tí wọ́n náà gbà yẹn. tí mo fi ní pé kó yẹn nìyẹn kó pè mí ní ẹ̀yìn program nìyẹn. alàgbà Ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ lè tẹ́sí mi náà ká mọ iye tó owó report yẹn jẹ́ débi pé à á lè kó kún bàbá alámùtú ṣe ń gbọ́ èmi ò tún gbọ́ owó report rí o owó rìpọ́ọ̀tù mò ń gbọ́ béèlì ti report wo lè tún lè o tó ẹ jẹ́ ká tún wẹ̀lú mi lórí la. ẹ lọ́wọ́ lẹ́ẹ̀gbọ́ bàbá gbọ́ ó yà gbọ́. ẹ máa káàárọ̀ sá o. ẹ káàárọ̀ sà orúkọ yín sà ń bolẹ̀ ti pè wá sà. mo kí bàbá mo kí ọ̀gá wa tó wà ń bẹ̀ o. fámílì ẹ̀fẹ̀ mọ̀ ní bàjẹ́ orúkọ tèmi ni Wàsíù Balógun láti ìlú Abẹ́òkúta. ẹ kú ọjọ́ méjì mẹ́ta. ẹ jọ ọmọ ọ̀dọ̀ àgbà. sà. òfin wo ló gbé àwọn tó ń mọ́kadà yìí? constitution wo ló gbé wọn kalẹ̀? ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé fún wa tó jẹ́ pé ọ̀nà àti pa àwọn èèyàn náà pípù yìí rò. that is number one. number two sir, kí ni iṣẹ́ ọlọ́pàá gbọ̀ngàn lù ú sí torí nígbà táwa gbọ́dú tán bí wa gbogbo iṣẹ́ tó ń sọ iṣẹ́ ọlọ́pàá yìí. kí ni tracy wà fún sir? kí ni àwọn road safety wà fún? tó jẹ́ pé àwọn táùtù lásánlásán ọmọ tí nǹkan kan ò bí wọ́n dà sí títì tán ní kọ́ máa dà fún ọ̀wọ́n tí nǹkan bí. bàbá ẹ máa gbọ́dọ̀. hello. hello. kan káì ń wá ẹni tí òfin máa mú káì wá fòsọ náà tẹ̀tẹ̀ mú yàn. ẹ jọ sá irú constitution wo ló dá wọn lẹ̀ náà ẹ̀yìn yẹn kọ́ mo kọ́ bí ọ̀gá ọ̀gá wa ọlọ́pàá tó wà níbẹ̀ wọ́n bá wa dáhùn àti aláàjì mọ̀lúfù constitution wo ló gbé wọn ká. ẹ ṣe. àti akọ̀lẹ̀ dédé máa ṣe ẹ̀kọ́ tó ń wà Nàìjíríà. ẹ ṣe. ẹ ṣe. ọlọ́kùn ṣàánú wa fábílẹ̀ tẹ̀mú ní bàjẹ́ ní àmín alàgbà Balógun kó tó di pé alukoro fèsì alàgbà Samanja àti alàgbà Toronto mo fẹ́ kí ẹ kíyèsára ò nípa àwọn tó ń bá yín ṣiṣẹ́ ẹ̀yin tí ẹ sì ń bá wọn ṣiṣẹ́ ẹ má jẹ́ kí àǹfààní tẹ́ rí yìí kí ó fòye ru bàbá kan ti send message sí mi báyìí torí tí ẹ bá ṣọ́ra tí irin bá kojú irin wọ́n ní government should just cut them off yẹn àwọn tí wọ́n mọ́ lọ́kadà mọ́ ní alákòótó wọ́n ní government should just cut them off wọ́n ní sincerely this is not the right thing we have the necessary authorities that can do the job we have trace we have SoSafe we have FRSC wide it out ṣẹlẹ̀ pé ó ti ń lọ síbẹ̀ tracy ni ó yẹ kó máa mú pé ẹnìkan ò dákótó ẹnìkan gba ọ̀nà tí ò tọ́ lóòótọ́ tí wọ́n bá wá ń tẹ́ bá wá ń rí ọ̀nà àti buta sẹ́nu ẹ má tún jẹ́ ó bàjẹ́ o torí tẹ́ ẹ bá fọ̀rọ̀ yìí kẹ́rẹ̀kẹ́rẹ̀ mo rò pé àwọn tí ilé ìgbìmọ̀ àjòfin ni wọ́n ti ń send message tó bá débẹ̀ ní tí ilé ìgbìmọ̀ àjòfin bá sọ ni o kò yẹ kó rí bẹ́ẹ̀ lábẹ́ òfin bí yẹn ṣe jẹ́ nìyẹn mo kàn ya sọ fún yín message yẹn wà lórí kíni ìwọ náà lè lọ wò tó bá mọ ẹni tó text message yẹn wà mọ̀ pé àwọn tó di ìlú ìmú nìyẹn tẹ́ ẹ bá wá fàdé bẹ́ẹ̀ tó ẹ rí i pé tí a bá wò láwọn àsìkò kan sẹ́yìn a rí i tí àwọn local government kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe àwọn òfin tí wọ́n sì ní àṣẹ láti ṣòfin ní láti fi kọ́fà local government wọn. a rí inú àwọn local government tó yẹ pé wọ́n ṣòfin pé ẹni tí ó bá ti dé koto kí wọ́n máa já fáìnì fún which is normal pé wọ́n ń protect life and property àwọn tí wọ́n ń gbé náà ni pé ẹni tó bá gun ọ̀kadà kó dé koto èrò tí wọ́n bá gbé sẹ́yìn náà kó nù dé koto. ẹ má wàá kó sí local government wa. ẹ má kó sí local government wa ṣùgbọ́n now wọ́n ti wá mú opportunity yẹn wọ́n ti wá misuse ẹ̀ débi pé local government gan tó fi òfin kalẹ̀. ó ti ń sún wọn. ibi tọ́rọ̀ wọn dé wọ́n ti ń jẹ́sẹ̀ yẹn kọjá ojú àmì tí yóò máa kó side effect bá àwọn tẹ́ ń gbé agbègbè yẹn kò ń ṣe pé ọlọ́pàá ò mú wọn ọlọ́pàá máa mú wọn táwọn sọ pé
wọ́n mọ̀kadà yìí ní mo lè tọ́ka níbi tí mo mọ̀ dáadáa ní Láfẹ́nwá n ò tí ì bí ọ̀dà ọlọ́kadà tọ́pọ̀ wa fẹ́ já tíkẹ́ẹ̀tì ló wà máa ra okùn mọ́sẹ́ẹ̀nì mo débi kẹ́ńtọ́ wa ń gun mọ́sẹ́ẹ̀nì àbẹ́yẹn wà jábọ́ lórí báìkì wọ́n pilẹ̀ lẹ́tọ̀ pé tọ́ ẹ bá ti dá ẹ̀ dúró tí ò bá ti dúró ẹ̀jẹ̀ ọmọ lọ tẹ́ ẹ bá mú lọ́sàn-án ẹ mú lálẹ́ bẹ́ẹ̀ mú lálẹ́ mú láàárọ̀ kò ń ṣe gbogbo sẹ́lẹ̀ máa ń ṣe tán lóòjọ́ débi pé ẹlòmíín wà tó yẹ pé ìṣù àgbàwọ̀n iná náà lọ́kadà níbi tí wọ́n bàjẹ́ dé wọ́n ti fi dá ìpalára sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn tí Láfẹ́nwá yẹn mo rí dáadáa o ò lè fẹ́ pọ̀ fẹ́ já tíkẹ́ẹ̀tì kó wá fẹ́ fagídí já tíkẹ́ẹ̀tì ní ọ̀wọ́ èèyàn wọ́n rí tibẹ̀ ó rà pé bẹ́ẹ̀ àwọn alága wọn kan wà ní sáìdì yẹn tí wọ́n rí tibẹ̀ yẹn control pẹ̀lú àjọṣe ọlọ́pàá Láfẹ́nwá àti tráfíkì tó wà ń bẹ̀ wọ́n rí bẹ̀ yẹn control so lórí ààyè tó máa tó sọ ẹni bí ìlú bá tòrò olórí ibẹ̀ náà láàmú yẹn tó bá tó kù díẹ̀ káàtó olórí ibẹ̀ náà láàmú yẹn o wọ́n sì ní tí ẹlẹ́dẹ̀ ọ̀bà tí ìrètí wà lẹ̀lẹ̀ kò ní ká mú sókè o Sàmáìjà àti Tòrótò ọ̀rọ̀ tó di ọwọ́ yín àwọn tí ẹ bá gbéṣẹ́ fún tẹ bá rí wípé ọ̀nà bí wọ́n ṣe bàí ló kọjẹ́ òní wọ́n bá ń san ẹ yọgi wọn kúrò láàrọ̀ kéèfin rẹ̀ kó wọ́n bá fẹ̀ tí ara lé. àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí bí ò bá nídìí èèyàn gbọ́dọ̀ bímọ ọkùnrin kó sọ ní mi ò fẹ́ forúkọ kàfáyà ṣe èèyàn gbọ́dọ̀ bímọ ọkùnrin kó sọ ní kàfáyà tó o sì lè bímọ obìnrin kó sọ Mubarak. tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọ̀rọ̀ yìí ti ń fẹ́ débi tẹ́ ẹ̀rọ ibi tí àwa mọ̀ ẹ̀yin ò mọ̀ bẹ̀ tẹ́ ẹ bá mọ̀ bí tá a mọ̀ ẹ lè mẹni tá a mọ̀ ń bẹ̀ tẹ́ ẹ bá sì mẹni tá a mọ̀ ń bẹ̀ ohun tí wọ́n bá kọ́ wa ń bẹ̀ wọ́n lè má kọ́ yín o wọ́n bá sì kọ́ yín wọ́n lè má kọ́ yín bí ẹ ṣe lò ó tí wọ́n bá kọ́ yín bí ẹ ṣe lò ó tó bá tún yíwọ́ lẹ́yìn lílò wọ́n lè má kọ́ yín. ìyẹn ni pé ó jura wọn lọ tẹ́ ẹ bá lẹ́ mọ̀yàn lókè ìlànà ìmọ̀yàn ó ga lọ ni o mi ò rò pé ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn lè fi òtẹ̀lù kíní kan gbá o kẹ́nìkan tó wá yìí wo ẹ ti ń ba lọ ibẹ̀ báyìí o tó bá sì ti délé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ẹ gbàgbé ẹ̀yin aráàlú ní ilé ìgbìmọ̀ aṣòfin máa wà o. alékèrè kan ló ń ba ayé tán sí yóò tí kéde kan bá bá ilé ayé ìgbìmọ̀ tán. aṣòfin ìpínlẹ̀ Ògùn ò ní lajú ẹ̀ lẹ̀ káwọn ọmọ ìpínlẹ̀ yìí máa kán lápá kán lẹ́sẹ̀ all in the name of àwọn kan tí wọn ò gba training tí wọ́n fẹ́ máa tí gbowó. wọ́n fẹ́ máa ṣe wọ́n ní jàǹbá o ẹ má jẹ́ káwa ọba yín tàn dókè lọ́hùn lọ́dọ̀ àwọn bàbá olúwọmọ o bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká tún gba ìpè. hello. ẹ káàárọ̀ sá kú ojúmọ́ o. mo kí ọmọ àdàgbà. ẹ ṣeun àmín àṣejùmọ̀. àmín o. orúkọ ti ní abáàtàmọ́ ti gun lé láti àrẹ́gbà. èyí tí mo fẹ́ tèmi pé àwọn tó máa ń kọ kìí sára ògiri kìí fẹ́kánsì táà ní orí ilé iṣẹ́ wọn wà tí wọn bá rírú àwọn yẹn ọ̀nà wo la lè fi dá wọn lọ́wọ́ kọ́ pé kán ṣe kọ̀ kí yẹn mọ́ torí tí òfin ní di pé ó máa di wàhálà ó máa dariwo. ẹ lè wọn náà ni lókè jẹun orí ọká lókè jẹun náà ọmọ Toronto tí afẹ́kẹ́ máa fọgbọ́n ṣiṣẹ́ yìí náà nìyẹn orí ọká lókè jẹun pé náà ọmọ Toronto náà ni orí ọká ṣé o mọ̀ pa mọ́ra pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wọ náà lọ́wọ́ o. orí ọká tèmi sí ó jẹ́ǹtù ni jẹ́jẹ́ ló mọ́ orí ọká lókè jẹun o gbọ́dọ̀ ti yí ẹ báwọn ọlọ́pàá bá fẹ́ rí lísì ara àwọn lísì àmà fún ọ nìyẹn orí ọká ọmọ Toronto pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́. àwọn tí wọ́n ń kọ kíní sára ilé. alákọ̀ọ́kọ́ náà ẹ rí i pé vacancy àwọn tí wọ́n máa ń kọ kíní vacancy sára lé ńgbà míì wọ́n wọ̀ tó wọ́n wò sí kí wọ́n tó máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n wù ọ̀tọ̀ wọ́n wù òsì ìfún gbàmí a máa ń kọ́ láàrin òru gbàmí ìlàlẹ́ tílẹ̀ bá ti dá torí wà pé ẹni tó ní ilé kò ní í gbà nígbà tẹ́ bá polówó fèèkì nǹkan síbẹ̀ ibi ọ̀nà tẹ́ ti fẹ́ gbà yàn ẹ polówó rẹ̀ sí ara wọ́ọ̀lé tiẹ̀ tó sì mọ̀ pé tó bá padà ṣẹlẹ̀ tán wọn á níbi táwọn ti rí polówó ọjà tí wọ́n fi ba yé àwọn ọmọ àtàwọn jẹ́ lélẹ̀ àwọn náà ò ní gbà ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ní ojúmọ́ wọn a ní àmọ́ kò ṣe ká ní kò ní í ṣe lọ́wọ́ ọ̀sán tó bá ṣe lọ́sàn ayé ọba ń bẹ̀. bínú oríkì ara kíni ọmọ ọ̀sán là bínú òrùlé àṣekà ìkàtà bá ṣe lọ́wọ́ ọ̀sán ìgbìnì gbogbo ayé ní rí ni. bẹ́ẹ̀ni so àárín yẹn tẹ́ bá rẹ̀ ń ti ń kọ́ lọ́sàn gangan tẹ́ ẹ bá ń bẹ̀ ẹni tó bá yẹ pé gbẹ̀ngbà míì tó bá ṣe nǹkan yín ọlọ́nà tẹ́ bá react tó bá yẹ pé nǹkan ó ní nǹkan bá ní tẹ́ bá wà sọ tí ò bá gbọ́ ẹ máa bá tẹ́ ẹ mọ́jì òdìjà ìpẹ́ tó wá dìgbẹ́ mọ́ wọ̀nyí àjẹ̀lá ara yín gbogbo tẹ́ pé ilé títẹ̀ yín ní
nǹkan sí. ní nǹkan sí kó dẹ̀ lè fọlọ́pàá mú fún malicious damage. malicious damage yẹn tó pọ̀ sọ́ndà. kí ni nǹkan tí ń kọ́ sára lé yín. malicious damage ni. ilé tẹ́ pé fúnra yín gbìyànjú pé fẹ́ kó nǹkan yín lọ́dà gan tẹ́lẹ̀ òun wá sí àmúṣọ́ọ̀kì wọ́n bá ń fi nǹkan kọ lára ó ti tamper pẹ̀lú nǹkan nìyí láìsí gbàṣẹ lọ́wọ́ yín kó tó di pé ń ṣe. mo gbin ewúro kan sínú compound mi ẹnìkan sì náwó láti ibi ẹ̀yìn fẹ́ǹsì mi tí ó ga ewúro ni ó sì gé kíní ewúro mo wá ń bà fọ́ ní òun fẹ́ lọ sí jẹ ṣé malicious kọ́ lélẹ́yìn. nǹkan méjì ló ṣe ọjà lè. ewúro ni o. ṣé kìí ṣe nǹkan jíjẹ ni. jíjẹ ni. ọjà lè ó sì tó bá nǹkan nìyí. ó lóun fẹ́ lọ sí ṣé mo lè lọ sọ ládàá tán. mo lè lọ sùn ẹ. kódà ẹ bá ti kúrò lórí èso sí. ó ti pẹ́ ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta ní ìsìn. ẹ sá lẹ́rìí. ojú ẹ̀ sì wà mẹ́. ẹ má tó ewúro ohun tó. eléwé rangan ni ẹ gbà wá. diabetes ẹni ẹja sọ diabetes. ẹjẹ kọ́kọ́ lọ sádà tán kọ́ 25 wá sọ́dọ̀ yín. a sọ diabetes. ẹja tó rẹ lómi ìlú ìlà. ara bá ń wo. owó ewúro ẹ káàárọ̀ sà. àpákí ọ̀gá tó wà fẹ́. orúkọ yín ẹ ṣeun orúkọ yín sà. ẹ kú iṣẹ́ tẹ̀ ń ṣe náà. ọlọ́run ní ká kí. ẹ jọ kí ló dé tí àwọn ọlọ́kadà tó jẹ́ pé ẹni tí ó wà lẹ́yìn ọ̀kadà náà tó máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ ní ṣọ́ọ̀ṣì àbọ̀ á ní rẹ̀ ní sórí burúkú ọmọ yín ò ní fún nǹkan ò lè ṣe yín ẹjọ́ àti jẹun ní kíní kan máa dá ọlọ́kadà ẹ dúró owó wọ́n àdúrà máa tọrọ owó ní ṣọ́ọ̀ṣì àbọ̀ gangan. owó àdúrà nìyẹn mi ò rò pé kankan burú náà tí èèyàn bá ṣàdúrà fún yín tọkàn yín bá fún lówó ẹ lè fún jẹ́ ká gbọ́ ìyá yẹn délẹ̀. tó. ṣé ń gbọ́ màmá tí ó sọ̀rọ̀ tán wọ̀ fún tẹni ìdodo ní ìdajì ara. bí wọn bá káwọ́ sókè ní sẹ́yìn. bẹ́ẹ̀ bá ṣàdúrà fún yín wọ́n bá tẹ́ lọ́rùn ẹ̀ fún òun náà dá alágbèénu tí wọ́n bá sì tẹ́ lọ́rùn wọn ò bí dáa pé ọkọ̀ tẹ̀ wá ìsọ̀tì yín tó bá ìsọ̀tì yín tó yà bùsì yín ẹ lọ fọlọ́pàá mu àbọ̀rọ̀ mi ò yé yín ẹ mọ àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé ńgbà míì tá a bá fẹ́ nà ń bẹ́ẹ̀ àgbékalẹ̀ rẹ̀ ń gbà mí ọmọ afẹ́ mọ́ rí bákàbákà lára bẹ́ẹ̀ni sọ̀rọ̀ mi ti yé yín bẹ́ẹ̀ni so tẹ́ ẹ̀ bá fún olówó kò lè lọ́yìn lọ́wọ́ mú pé dandan mọ́ wá sọ̀rọ̀ mi ti yé yín and àṣẹ máa sọ yín náà tẹ́ bá fẹ́ gbé ọlọ́kadà tẹ́ bá gun ọ̀kadà ìyẹn máa bí ẹ̀sẹ̀ máa ń sọ́kọ̀ ọ̀wọ́ tó dẹ̀ máa ń sọ̀rọ̀ ẹsẹ̀ rẹ̀ rìn náà nìyẹn máa ń sọ ọ̀kadà gùn ẹ má gun ọ̀kadà tẹ́ pé èlò lọ fẹ́ gbà kó tó sọ̀rọ̀ gan gbogbo ẹ ti bùtì sí ojú ti le kankan ẹgbẹ́ ẹ máa gun onígbọ́ ọlọ́kadà náà kọ́ máa bẹ lọ́n bó mo ṣe délé láyọ̀ ni. tó message kan tún wọlé wọ́n ní no constitution and only Abeokuta South chairman just come up with his own idea therefore disturbing the peace in Ogun State. alága ìjọba ìbílẹ̀ Abeokuta South ǹjẹ́ ó wà nínú constitution lóòótọ́ ǹjẹ́ tí ẹ ti gbé wọnú constitution yín tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣe báyìí lọ kankan lórí ẹ̀. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ caution wọn ẹnu kun ìjọba ìbílẹ̀ yìí púpọ̀ ẹ̀já tún wẹ̀lú mi lórí ìlà kó tó di pé a yọ̀ǹda àbí ìṣẹ́jú mélòó lókun ọ̀dà ẹ̀jẹ̀ àtún wẹ̀lú mi. ẹ mọ̀ káàárọ̀ o. alájẹ bọdà gbà. ẹ kò ojúmọ́ sà. ìbàjẹ́ fún ilé agbára náà. àmì ò àtẹ̀yìn náà. àmì ò. orúkọ tí mi ní ìpè ní òkè láti rò. ẹ káàárọ̀ sà. alájẹ. sà. rọra sún mẹ́yìn dí ọ̀gbẹ́ni. alájẹ sọ láti fi ṣe òòtà. wọ́n kọ́ fúkàtà pọ̀ sí i ó ti bọ́ ọ́ sí i wọ́n ti bọ́ sọ padà sílẹ̀. wọ́n á ní àkọsí bí wọ́n ti dábìí ṣàtúnṣe sí ẹ̀. ọgbọ́n tẹ́ ń bọ̀ wọ́n lọ sọ́nà ìrànlọ́wọ́ lọ́sùn. nítorí wọ́n ti bá ìṣúná àti ọkọ̀ pé wọ́n ní ẹgbẹ́ tí wọ́n kàwé sí bẹ́ẹ̀ yẹn àwọn tí wọ́n tún kò kàwé tó pé wọ́n tẹ́lẹ̀ wọ́n bá tí kọ́ọ̀tù wọ́n tún mọ́lẹ̀ kọ́ọ̀tù kára mọ́lẹ̀ á ní rí wàhálà á gbọ́ bíbu yẹn ṣe yìí ò dáa kò dáa kò yẹ kó rí bẹ́ẹ̀ níbi tí ọlọ́pàá tó níjòyè kọ́gbà tó tọ́ kàwé tó ń aṣọ ìtì tó lè wọ́n ti padà dúró tó máa dúró ẹ sílẹ̀ kò ní káyọ̀ kọ́dà kẹ́rì kọ́ọ̀tù sọmọ́lẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣeun àmì ẹ ṣeun àwọn tí wọ́n bá tiẹ̀ máa gbà tó bá yẹ pé wọ́n ti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àkàn ẹni tí òun fúnra rẹ̀ tí ò ní ìdánilẹ́kọ̀ọ́ ẹni tó yẹ kóun fúnra rẹ̀ gbà ìdánilẹ́kọ̀ọ́ ó wá di irú wá ògiri wá ní ìlú ọ̀làjú ní ìlú tó gba first ìlú ìpínlẹ̀ Ògùn tó gba first nínú ohun rere kò wá yẹ kó jẹ́ pé ìpínlẹ̀ Ògùn yóò tún gba first nínú ìwà ìsọlẹ́nu alukoro ẹ bá wa kó pọ̀ mọ́ ọ̀rọ̀ àmọ́ lákọ̀ọ́kọ́ náà gbogbo bí a sọ̀rọ̀ sí pátá àwọn tí ọ̀rọ̀ bá wí gbogbo wọn pátákì lọ sí àtúnṣe àwọn táyì tó ń gbìyànjú wípé
àwọn táwọn ń sọ̀rọ̀ ń pa àwọn yìí làwọn náà fẹ́ ra ó lé iṣẹ́ tí wọ́n ń ṣe kí wọ́n mọ̀ pé ìgbésẹ̀ tó nípọn tó sì lè mú ikùn ọ̀tọ̀ bọ́ sí tòsí iléeṣẹ́ ọlọ́pàá gbé torí a rí pé ọ̀rọ̀ yìí ó jẹ́ aráàlú ní ogún tá a sì mọ̀ pé ara ètò ààbò náà ni torí tí a bá kọ̀ tá a bá ní àní gbégbèsẹ̀ kó má di pé yóò wá padà di ráyọ̀tì ní ẹ̀yìn wa ọ̀la sàmájà àti Toronto àti Seru àti Ọ̀ká gbogbo yín pátá Jaru Ọ̀ká Beckham Soko abẹ lórúkọ Ọlọ́run ẹ lọ ti ọwọ́ ọmọ yín bọ sọ o tẹ bá dẹkọ tẹ lẹ́ẹ̀ni gbọ́ sáyẹn pé kò pé 2 minutes tí wọ́n fi náà kọ yín síta bẹ́ẹ̀ náà ni àwọn tí ó ju ilé yín náà bí ẹ ń gbé kò ní pé 2 minutes tí wọ́n fi wá wọlé wá mú ilé abẹ́bàgbé Abẹ́òkúta mọ́lẹ́kù báàrin yẹn ṣe jẹ́ nìyẹn lẹ́yìn ìgbà yẹn àwọn nọ́mbà kan wà tẹ́ lè pe iléeṣẹ́ ọlọ́pàá sí fún àwọn ẹ̀hónú ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan ẹ̀ka tí àìsèdálẹ̀ à ń pè ní CRU sọ́ni jẹjọ náà CRU kí lẹ pè náà. Complaint Response Unit. Complaint Response Unit CRU. Unit. Nọ́mbà yẹn dà sá. 081 39 84 47 49. ẹlẹ́ẹ̀kejì 081 39 84 47 40. so gbogbo tẹ́ bá fẹ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ẹ pè sórí àwọn nọ́mbà sí yẹn so wọ́n dẹ̀ dá ní ẹsẹ̀kẹsẹ̀. ẹ ṣe mi ní sọ nọ́mbà control room nọ́mbà lónìí nítorí kí nọ́mbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ tó jẹ́ ti CRU ìyẹn complaint response unit kí ó lè rìn fà bá wa bo síásíá kó lọ fà nọ́mbà méjì ni àkọ́kọ́ ni 081 39 84 47 49 ìkejì ni 081 39 84 47 40. alàgbà ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n sì pè lẹ́ẹ̀kan tí alukoro ní kí ẹ pè wọ́n tí nọ́mbà yìí mi ò ní lọ́wọ́ mọ́ ṣùgbọ́n tí ẹ pè mí lẹ́yìn ètò èèmà líǹkì mọ́ alukoro tí wọ́n gba owó rìpọ́ọ̀tù lọ́wọ́ yín ẹ pè mí lẹ́yìn ètò lórí nọ́mbà yìí 080 60 alukoro 080 60 jù báyìí lọ àbíjà lára adúgbò pọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bá mi Abíọ́dún Mustapha Alamutu ẹ ṣé fún iṣẹ́ takuntakun gbogbo àwọn DC wa lókè àwọn ọ̀gá àkí wọn gbogbo àwọn DPOs wa lọ́lẹ́ka ọ̀jẹ̀ka àkí gbogbo wọn kẹ́hìndé ọmọ Fálẹ́yẹ òun ni amójú ẹ̀rọ Mubarak Adéoyè òun náà ó ti wà bí àkí ààrẹ Sunday Ògúnṣọlá Tántálá àwọn ló ti wà nù àti Bùkọ́lá Adéọ̀ṣun bákan náà ni mo kí Alhaji Akeem Lawal Babalawe Alhaji Abdulkabir Tiwalade Akíngbadé Polyrosi akọ̀wé àgbà fún ẹgbẹ́ róòdù ní ìpínlẹ̀ Ògùn gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé lábẹ́lẹ̀ Ọlọ́run bá yóò fún yín ní àṣeyọrí ṣe Moruf Adégbèga lórúkọ tèmi arábábá àròyìn fún gbogbo orílẹ̀ ìgbórí bàbá fẹ́rẹ̀ gbogbo olú Ẹ̀gbá ọkùnrin fún gbogbo olú Òtòkú àpàdé àwọn ikọ̀ míì lójúmọ́ ọ̀la láṣẹ ọba àbílẹ̀ dùmarè jálá dágbére ká máa lọ. jọlá àríyọ̀ lórúkọ tèmi Igbóọrà láṣàkó ire o. gẹ́gẹ́ fáwọn aráàlú láti lè máa fi ẹ̀hónú wọn hàn sí àwọn ìwà kùtọ́ èyí tí ọlọ́pàá bá hù sí wọn níbikíbi lórígun mẹ́rẹ̀ẹ̀rin ní ìpínlẹ̀ Ògùn. tẹ́ ẹ bá ti pè sórí àwọn nọ́mbà ìjímèrè ìṣọ́gígùn tẹ́ ẹ sì fi ẹjọ́ sùn tààràtà ní ẹ̀sùn yín yóò kàn ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lára. àwọn nọ́mbà ìjímèrè ìṣọ́gígùn náà rèé o 09164859299 09164859299 tàbí 09151 51027369.